Ọlọ́run ló máa ní wọn oríṣẹ́ jẹ́ àfa onímọ̀ tó lórí pípé ẹlẹ́kùn tó pọ̀ táyé ń rí kí wọ́n túbọ̀ tún yan pẹ̀lú àṣẹ Ọlọ́run Ramadan with mo gbé lọ́lá. Ọlọ́run ló máa ní wọn oríṣẹ́ jẹ́ àfa onímọ̀ tó lórí pípé ẹlẹ́kùn tó pọ̀ táyé ń rí kí wọ́n túbọ̀ tún yan pẹ̀lú àṣẹ Ọlọ́run Ramadan with mo gbé lọ́lá. Ètò kan táyé fẹ́ gbọ́nù Ramadan ló kúkú jẹ́ ètò kan táyé fẹ́ gbọ́nù Ramadan ló kúkú jẹ́. Kọ́rẹ́ sọ fún ọ̀rẹ́ pé kó wá gbọ́ Ramadan with mo pé lọ́lá. Atọ́kùn ètò òjò ní mímọ́ ambassador Khalifa Kamaludeen ni mo pé lọ́lá. Ìdòwú máa ló ń ṣàtọ́kùn. Kí ni wàá náà bí ọkùnrin Ọlọ́run tó ń jíṣẹ́ Ọlọ́run fẹ́ ní fẹ́ gbọ́ gbà fún mákọ̀ fẹ́ ní ọba hàn. Orí torí lọ má fi tiẹ̀ wé o jọ̀wọ́ máa forí gbárí. Ẹ̀bùn ní o ó tún lè jẹ́ lọ́gbọ́rọ̀ Ọlọ́run Ramadan with mo pé.